Welcome to my channel at Yoruba Evergreen Films. Ṣetán àti máa lọ. Àtinúkẹ́, ṣé kí n gbé wá sí? Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ó fẹ́ máa lọ. Ó tiẹ̀ jẹ́ kí n jẹ́rìí ẹ̀ fún ẹ. Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á dúró tì yín náà. Ó dàbọ̀.
ṣí nínú mi. Tinúkẹ́, má jẹ́ kó yà ẹ́ lẹ́nu pé òfófó ló bá sì ti rúmọ̀ ẹ́. Èmi tí mo ní ẹrù ni mo wá kó ẹrù mi o. Anyway, kí n má waste time ẹ̀. Briefcase mi tó wà lọ́wọ́ ẹ ni mo wá gbà bá mi gbé. Sórí èyí tó wà lọ́wọ́ mi ajẹmọ́nù tẹ̀wọ́n. Nígbà tí mo pé mi ni mo ní nǹkan mi, ó dẹ̀ mọ̀ pé àyè báyìí ní ìdùnnú. Gbé kíní fún mi, my friend. Ìwọ ọmọkùnrin, ṣé mo kí ọmọkùnrin wá èṣù? Ṣé mo kí òun wá èṣù? Kí ló dé? Ṣọ́ra sí mi ni. Tinúkẹ́, kò sẹ́ni tí ó rán mi sí ẹ̀, èmi ni mo rán ra rẹ̀. Gba àwọn nǹkan mi tó wà lọ́wọ́ ẹ ni mo ní kí wá gbà. Mo dẹ̀ máa gba gbogbo ẹ̀tọ́ pátá kí tó kúrò lé o. Ṣọlá àwọn tọrọ òun náà bá mi bọ̀ lẹ́rọ jẹjẹ kí n gbà kọ́ mi kí n máa lọ. Kí bẹ́ẹ̀ bọ́ kí ni? Ó yẹ kó wá bọ́ lára mi ni. Kó wá bọ́ lára mi ni ṣùgbọ́n. Mi ò ní ṣẹ̀dá dídé wá bọ̀. Bá mi kó kíní jọ. Mo dáná. Ìwọ ọmọkùnrin yìí, kí ni mo ṣe fún ẹ?
lè ti dàgbà. Kí ni nǹkan tí ẹ fẹ́ jẹ báyìí? Kí ló fẹ́ jẹ? Mo ní kí ló fẹ́ jẹ. Wọ́n ní kí ló fẹ́ jẹ? Wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ dá wọn lóhùn. Okay. Mo máa jẹ caterpillar. Okay. Kí lorúkọ ẹ? Mr. Akindele. Okay. Ìjọ tètè kúrò níbí. All right. Ìjọ ń bọ̀ mí. Ìjà lọ. Ẹ jẹ́ fún àwọn ọ̀gá kẹ̀dẹ̀ sọ fún wọn wípé kí wọ́n yọjú sí wa torí pé arábìnrin yìí wọ́n need the special treatment. Ẹ má bínú madam pé ó ṣe díẹ̀. So ẹ máa sáìn sí bíbá yìí. I release Tinu on a medical grant ni. Ìgbà táwọn doctor ti confirm wípé ó ní ṣó ti yé yín madam ni wọ́n ti sọ pé ká release ẹ̀ fún yín kó lè máa lọ gba ìtọ́jú. Ẹ ti understand? Kẹ̀dẹ̀ make sure pé ó ń lo gbogbo oògùn ẹ̀ o. And Tinu kó máa lo oògùn ẹ̀ dáadáa o. Gbọ́. So officer. Sir. Ẹ lọ kó gbogbo àwọn ẹrù ẹ̀ fún. Okay, sir. Kẹ́ discharge ẹ̀. Ti wá. So, kò tọ́ pẹ́. So, go take care of Tinu. Kí ló dé òjò oúnjẹ ni? Ẹ̀wọ̀n àǹtí mi mo ti wà okay. Ó wà okay. Jẹ oúnjẹ sórí ó ti délẹ̀ nù kò sí ohun téèyàn fẹ́ ṣe sí. Èyí tó lọ ti lọ. Tuntun tó ń bọ̀ ní ti dáadáa òun ni ká máa retí. Ó ti ṣubú nìyẹn. Téèyàn bá ṣubú kò ní mẹ́rù dì àtúndì ẹrù ló kù jẹun ẹ̀. Àǹtí mi, nǹkan tí mo ti ń rò kẹ́ tó dé ni pé mo fẹ́ lọ gba owó mi tó kù ní bank bíi 500,000 naira ní owó yẹn. Mo wá feel pé tí n bá ti gba owó yẹn irú business wo ni mo lè fi ṣe. Ó fẹ́ ṣe business 500,000. Ó dáa. Mo dẹ̀ láwọn ọ̀rẹ́ kan tó jẹ́ wípé wọ́n ṣòwò aṣọ. Bóyá kí n introduce ẹ sí wọn kẹ́dìjọ́ máa lọ. Ibi téèyàn bá fi 500,000 náà kó aṣọ sí kò kí ń ṣe kéré mi àbí kí ló rò. Màá lọ rí wọn ó yá jẹun. Ẹ̀wọ̀n àǹtí mi, owó tí mo lọ gbà báńkì rí. Ó dà bẹ́ẹ̀ nígbà tí owó ti rẹ́dì ń sìn mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé iṣẹ́ ti di ṣíṣe. Kí n kúkú pe ọ̀rẹ́ mi lẹ́ẹ̀kan pé owó ti wà lẹ́ àbí. Bẹ́ẹ̀ni.
àlàáfíà fún onílé yìí. àlàáfíà fẹ́ni tó ń bọ̀. ẹjọ́ ta lẹ béèrè. Tinúkẹ́ ni mo béèrè, òun ni mo wá débi. ìwọ ọmọkùnrin yìí kí ló dé? ṣọ́run ẹ̀ sí mi ni? ṣó fẹ́ pa mí ni? ibo ló ti mọ̀ rí? àǹtí mi èyí tí mo sọ fún yín pé ó máa yọ sí nínú àrà lélẹ̀ òun rẹ̀ náà. ẹ gbọ́ arákùnrin, kí ló ṣe fún yín? Madam, ẹ má dá lóhùn, àwọn nǹkan mi tó wà lọ́wọ́ ẹ̀ òun ni mo wá gbà. So ìgbà tó dẹ̀ ti gbé owó yìí dé owó mi ni, ìyẹn ni mo tún ní kí n tó wá gbà sí i. Arákùnrin, ẹjọ́ tẹ́ bá gbé owó eléyìí lọ, kí lẹ fẹ́ kó kù lọ́wọ́ ẹ̀? ṣé fẹ́ sọ sí kólóbó ni? Madam, owó ti tèmi lélẹ̀. Nǹkan tiẹ̀ náà tó wà lọ́wọ́ mi òun ni mo mú wáyé láti wá mú fún kí lẹ gbowó kí máa gbà. Tinúkẹ́. Ìkíni. Tinúkẹ́ gbà lọ́wọ́ mi, wọ́n ló ní. Gbà. Madam, ẹ ṣe yá rẹ̀. Balogun. Òun náà. Tinúkẹ́. Ọwọ́ mi. Kíni? Owó tí mo gbà báńkì lánàá. Mo tún lálàá pé ọmọkùnrin ti máa ń rí lójú àlá yóò tún ti gbowó yẹn lọ́wọ́ mi. Ó wá mórógbó fún mi àǹtí mi. Wo ìwọ àtàlẹ́ yìí wàá fi kọ́kọ́ sùúrù o. Ó gbowó lọ́wọ́ ẹ̀, ó fún ẹ lórógbó. Owó tó yẹ pé fún ara mi báyìí ni mo gbé sínú kọ́ńbọ̀dù mi. Ebi mo tọ́jú ẹ̀ síbẹ̀, kò sí nǹkan kan tó máa ṣe. Wo owó tó yẹ pé fún ara mi ni mo gbé sínú kọ́ńbọ̀dù. Òun rèé o, owó rèé o, òun rèé. Ó dẹ̀ fẹ́ sọ mí di kinní. Mo sọ fún ẹ pé mi ni mo tọ́jú ẹ̀ fún ara mi. Èmi ò mọ wàhálà owó ni mo gbé. Mo dárò àti. Báyìí sí. Kí ló ṣẹlẹ̀? Wo fọkàn ẹ balẹ̀. Àfi kó yá fara ẹ balẹ̀ níbi tọ́rọ̀ gbédè yìí o. A máa wá nǹkan ṣe sí ni. A jáde sí ọ̀rọ̀ yìí ni torí kò gbàbí kankan yé mi náà. Orógbó má jà sílẹ̀ ẹgbẹ́. Ọwọ́ mi. Iwájú ọpọ́n ọgbọ́n, ẹ̀yìn ọpọ́n ọgbọ́n, olùmúlọ́tún ọlọ́kan lósì. A bá fẹ́ mọ lójú aríran, wá ti jẹ́ ní wí mi, ìwọ láwọ́ àwa lọ́gbẹ̀rì. Àwọn owó là ń ná, àwọn oúnjẹ là ń rà, àwọn omi là ń dè sun, bálùwẹ̀ ni mọ́tò sún kọ̀tọ̀kọ̀tọ̀. Adábáyìn retí ìṣàrẹ̀mọ́ ọlọ́yọ̀ọ́. Níjọ́ tó ń lọ tajà ohun yìí wọ́n. Ẹ mówó wá ẹ wá rajà ọmọba, èròyà ẹ mówó wá ẹ wá ra ohun yìí wọ́n. Ẹ mówó wá ẹ wá rajà ọmọba. Ẹni abáwádé là bá relé, ẹni ajá bá wá lajá bá lọ. Adé abájì kókó wòrì, ibà tí ó tẹjúmọ́ kápò rẹ̀ gírígírí. Aládé tẹjúmọ́ mi owó mi re èjì kókó wòrò. Ìyá wa. Tá. Ẹ gbọ́. Arábìnrin tẹ́ torí rẹ̀ mú orógbó ìwá yìí. Ó ti rìnrìn àjò kan tẹ́lẹ̀. Àgbáwo kan ni mò ń wò yìí tí fá ń sọ fún mi tó ti mú rìnrìn àjò kan. Ẹni ó sì mà ti wáyé olùnàgún ni ó mà ti padà rẹ̀. Ẹ padà sọ́dọ̀ àgbáwo ọ̀hún. Òun ló lè wá yanjú sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kọ́rọ̀ rẹ̀ ò lójú. Yàrá láti wá bí bàbá ní àwọn fẹ́ rí ẹnì kankan. Ẹ sọ wípé àwa ni. Wọ́n mọ̀. Èdè bá mi bẹ̀ wọ́n. Kí n tèmi.
ẹ ti ń bínú. ìbínú àmì ẹ ti ń pẹ́ jù. Ọya ẹ dì. èmi ló jẹ́ kí n pè yín padà mo ní ẹnìkan tí mo lè júwe fún yín ẹni yóò gba nǹkan tí lọ́wọ́ bàbá tẹ́ ẹ bá ti dé sàlẹ̀ gbẹ̀yìn ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ agboolé aláró ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ aláró gangan ẹ kálàyé gbogbo tó ń ṣe yín pátápátá ẹ ṣàlàyé fún un kò jù bẹ́ẹ̀ lọ ire o. alágbàrú dákun wọ́n máa bá mo mọ̀ pé Tinúkẹ́ ti ṣọ́ èmi náà mo sì tó gba nǹkan lọ́rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò tó kàkún bàbá torí epo tẹ̀sù àṣetorí iṣu jẹpo fílẹ̀ ìrìn àjò tó yóò rìn jó rìn alágbàwí jọ́rẹ̀ mẹ́. ìyá aláró mo rí ni mo ṣe jẹ́ káwọn kìíní yìí wọlé wọ́n ti kọ́kọ́ wá bí tí mo pé káwọn ọmọ ilé wọn sọ̀rọ̀ àwọn tí gbàgbé nì ẹni tó mà ti wá olúmọ yóò mà ti lọ yìí ṣé ẹ sì rọmọ tẹ́ ń wò yìí ọmọdé ráìsì kẹ ọdún kan ó ń pa ewúrẹ́ bọrí ó mọ bí sọdún tó mọ̀ ó ti ṣe rí náà eléyìí ó ta èmi lẹ́nu gbogbo nǹkan wá rí bó ti ṣe rí wọ́n wá fi lè tèmi alágbàgbé wẹ́lọ̀ àmọ́ pẹ̀lú ohun tẹ́ ẹ sọ yìí èmi ò ní tààrà èèyàn ṣe Olódùmarè ohun tó bá lẹ́tọ̀ọ́ kí ni alágbàgbé ó ṣe wọ́n ṣe nítorí ọlá àti ìyá aláró ẹ̀yin náà lẹ́ ṣiṣẹ́ náà fún ẹ wo kọ̀ọ̀kan ayaba tó wà nínú omi ìwẹ́wọ́ yìí ẹ mú kan nú ẹ mú ọmọ yìí ẹ mú lọ sáàárín ọ̀nà táwọn èèyàn ń gbà ó bá ti di alẹ́ tí gbogbo nǹkan ṣe biribiri ẹ pé kó tẹ ọwọ́ ẹ̀ báyìí ẹ wà mú kọ̀ọ̀kan ayaba ẹ fi kan ẹlẹ́dàá ẹ wà gbé mi lọ́wọ́ tí kọ̀ọ̀kan ayaba yìí bá fi lè kúrò ní ọwọ́ rẹ̀ á jẹ́ pé orí rẹ̀ ṣì wà lẹ́yìn rẹ̀ ni wá padà wá òun bá tún kàn á ṣe fún un jù bẹ́ẹ̀ lọ. ibẹ̀ yín tó nílé ayé ibà kọ́dá ibà ṣẹ̀dá ibẹ̀ yín àgbààgbà lójú fẹ̀ ibà àdán tó dorí kodò tí ò ṣe mẹ́. lọ́wọ́ rẹ̀ síwájú máa tọrọ wọn bá fẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ torí kóṣẹ́kóṣẹ́ báyìí ti lákọ̀ọ́ṣẹ́ yóò ṣe bẹ́ẹ̀ ni ètò wí lónìí ara rọ̀ mọ́ lọ́dún rẹ̀. mama kò sí lè mọ̀. ẹlẹ́dàá rẹ̀ ti gbọ́n dàgbé mi ó yá ilé kókó báyìí ń tàbí. orógbó apá kò láwẹ́ ajẹ́ ó tún kóró orógbó gbogbogbò jògbó bí oró jògbó ń jògbó. ẹ wò ṣe rí ohun tẹ́ ẹ̀ ń wò yìí wọ́n máa ń fi orógbó kó yàn ní nǹkan dáadáa lójú àlá ni béèyàn kan bá wò pé tó nǹkan òun kan wà lọ́wọ́ èèyàn òun sì fẹ́ gbà ní tipátipá orógbó báyìí yóò mọ̀ fi gbà ó ti yé mi lẹ́yìn ètùtù tí mo pé kí ìyá lọ ṣe fún ọ kí ẹ rọra ṣe wẹ́rẹ́wọ̀n pẹ̀lú kọ̀ọ̀kan ayaba àmọ́ Tinúkẹ́ ò ní rí ìkòrò
torí pé ó ti di ìgbẹ́ àwọn olùgbẹ́bẹ̀. Kíní kan wà ní Tinúkẹ́ lónìí o ò gbọ́dọ̀ sùn ìlú yìí. Ẹ jọ̀ọ́ sà, ibo ni kó lọ sùn? Ó jèrè ọmọ. Ìlú tí Tinúkẹ́ gbọ́dọ̀ sùn lónìí, ìlú tí Òkun àti Ọ̀sà tí wọ́n ti pàdé tí wọ́n wá ń pàtẹ wọ́n pa ibẹ̀ ló gbọ́dọ̀ sùn. Kó wá tó sá, kò yé mi. Ìlú Èkó má nìyẹn. Bẹ́ẹ̀ ni ìlú Èkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́. Èkó tí rẹ ń wà béèyàn bá fẹ́ ṣáré ìlú Èkó ni. Ibẹ̀ ni kí wà Tinúkẹ́ kò forí lé. Ire rẹ tó sọnù ó ṣeé ṣe kó rí lẹ́kọ̀ọ́ bó o bá fi lè lọ ọbẹ̀. Ohun tí wọ́n fi ń hàn mí náà ó sì ní lálàkàlà mú. Tinúkẹ́, àfi sùúrù. Mo mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀sìn wà tí kọ́gbọ́n bẹ̀. Nígbà tó sọ fún ẹ pé tó bá dé ìlú Èkó ní gbogbo òkúlọ ẹ máa padà, mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run gbogbo òkúlọ ẹ máa padà ni. Nígbà tó ní gbogbo òkúlọ ẹ máa tún padà, ó ṣá lè jókòó kó má wàá ṣe kàn ṣe. Èmi àti ẹ máa lọ sí ibì kan lọ́la. Lára àwọn tó mú mi gẹ́gẹ́ bí àǹtí, mo mọ̀ pé tó bá débẹ̀ wà á ríṣẹ́ lágbára Ọlọ́run. Má ronú o, kò sì gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Torí bó ṣe ń dì nínú ilé yìí kò yé mi. Gbogbo nǹkan tó bá débẹ̀ dà kó gbà pé àmúwọ́ Ọlọ́run ni. Ṣó ti yé ẹ? Ẹ ṣé ma. Wà wá bá mi lọ sí kitchen sí, lọ bá mi bu omi gbóná sí. Mo fẹ́ lò. Ẹ ṣé ma. Má ronú o, o ti gbọ́. So ẹ ti rí everything ẹ̀ ń sìn. Èwo lẹ wá feel àti mi pé àwọn lè handle ní gbogbo nǹkan tí mo fi hàn yín yìí o tó lè ṣiṣẹ́ ní department. Òkú kan tiẹ̀ ti ríṣẹ́ ni ó jẹ́ kó máa bẹ́ẹ̀ mọ̀ bulẹ̀. Àǹtí mi báwo lè ṣe máa ní káàntì yìí máa mọ̀ bulẹ̀ ńlẹ̀ kò possible. Besides wọ́n contribute gbogbo nǹkan tá à ń sọ náà. Wọ́n mọ fashion mo ṣe mú ọ lọ bọ́ síbi ladies wear yẹn bó ṣe ń sọ̀rọ̀ wọ́n mọ latest things now. And I think she can work with me. Mo ṣe rí wọn good. Ṣé wá rí
mo wá need representative kan yẹn tó máa bá mi lọ sí Dubai ló máa káwọn kankan wá ti yé ní because ẹ mọ̀ pé nísìn most people Dubai náà ti ń shop wa and I hear that good malls níbẹ̀ so èmi á kọ́ shop lórí internet máa wá àwọn nǹkan tí mo fẹ́ ẹ mọ̀ ẹ tó lọ bá mi get ẹ bá mi kó wá. mo lè ṣe máa mo lè ṣe. ẹ ṣọ ẹ mọ̀ pé èèyàn láti ṣọ́ra ní Nàìjíríà sí ó yẹ yín èèyàn láti wà very careful but mo nǹkan tá à ń sọ ó dùn ọkọ mi ló ní finance olówó orí mi nǹkan tó bá ti sọ lábẹ́ gé o so nǹkan tí máa ṣe ń sìn ni pé máa wò ná ṣe lè bá mi délé. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ àmọ́ tẹ̀lé yín mà. ok ẹ jẹ́ kí n kọ́ lọ́kọ́ mi nǹkan tó bá ti sọ bóyá máa dìjọ lọlé lọ béèrè permission lọ́wọ́ ẹ̀ tó bá ti gbà why not tá lè dìjọ máa ṣiṣẹ́ náà kí ló wà ń bẹ̀. hello olówó orí mi ṣàlàáfíà lẹ́wà mo wà ok ń bíbá yẹn ẹ rántí ọjà tí mo fẹ́ máa kó ní Dubai pé mo ní ìdèyàn tó máa bá mi lọ mo ti réyàn lady kan wá sọ́dọ̀ mi lónìí àwọn dẹ̀ she's good ọmọ fashion gan mo wá ní bóyá kí n mú wọn wá sílé kẹ́ rí wọn kẹ́ dẹ̀ decide bóyá wọ́n lè máa bá mi ṣiṣẹ́ yes ọkọ mi thank you ṣe olówó orí mi all right wọ́n á tẹ̀lé mi wálé okay darling ó dàbọ̀ ọkọ mi ti gbà wọ́n ní kẹ́ tẹ̀lé mi wálé. ẹ mọ̀ pé kò sí ẹ̀ lè gba nǹkan sí lọ́wọ́ àǹtí mi ẹ̀ lè gba nǹkan sí lọ́wọ́ mi no problem ṣe mọ́ all right ṣe mọ́. so kẹfìlà tó ń ṣe gbọ́ mọ́ bọ̀. Yes, ma'am. Okay, I look around at me. Ṣé ti wà ókè pẹ̀lú mi? Okay, ẹ jẹ́ kí wọ́n mú ìwọlé kẹwo mi lé náà bó ṣe rí. Then kí n fi yàrá tẹ máa sùn sí hàn yín. Okay, feel at home. Olówó orí mi ẹni tí mo sọ pé ọmọ àlọ́ máa bá mi rajà ní Dubai ni. ẹ rọ ẹ kálẹ́ báwo ni iṣẹ́ wa òkè. yes sir. ṣé o ṣúọ̀ pé woman yìí lè ṣiṣẹ́ yẹn. ọkọ mi
Mo lè ṣe. Tó bá ti sọ pé ẹ lè ṣe náà ni. So ẹ fọkàn balẹ̀ ní problem. Ẹ fi là tó ń ṣọgbọ́n. Ṣe kan. Ẹ ṣe olówó orí mi. Thank you, darling. Hello? Sir, wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ sir. Hold on. Manager náà lẹ́yìn máa bá sọ̀rọ̀. Òun ló wà ní charge àwọn nǹkan yẹn. Nǹkan tẹ́ bá fẹ́ á ṣe fún yín. Á ṣe fún yín tó bá ti sọ náà lèmi náà sọ. Ẹ ti gbọ́ ẹ bá sọ̀rọ̀. Hello? Ṣé ní pé mo sọ fún yín pé ọkọ mi ló ní finance ẹ jẹ́ kí n tètè lọ attend sí. Congratulations. Tinúkẹ́ má jẹ́ kó yà ẹ́ lẹ́nu pé òfin ló bá sì ti rú mọ́ èmi tí mo ní ẹ̀rù ìwọ̀n wá pọ̀. Madam, ẹ ti serve oúnjẹ woman. Ó ti o. Oúnjẹ tí àti. Come on. Ẹ jẹ́ kí gbogbo àjọ jẹun papọ̀. Okay, darling. Madam. Yes, sir. Ẹ join one table. Ẹ máa. Ẹ wá dìde báyìí. Hello? Oh, ẹ jọ̀ọ́ ẹ pè wọ́n padà. Give me 1 hour. Okay. Bóyá ilé ayé gan mo ṣì wà báyìí. Ṣé ọmọkùnrin ikú lílé yìí? Ṣé Ajébọ̀wálé kọ́ lílé ìṣá?
Tinúkẹ́ èmi ajé ọmọ ológun ni o má jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ àǹtí. Kí ló dé tẹ wá rárá síbí ìbáyìí? Mo ní kí n sáré dé Abẹ́òkúta ni kí n lọ kó àwọn ẹrù mi wá. Oh, ẹ fẹ́ lọ kó àwọn ẹrù yín lábẹ́òkúta? Bẹ́ẹ̀ni. Ṣé rí àǹtí, inú ilé take irú decision bẹ́ẹ̀ yẹn o. Ẹ jẹ́ kó lówó orí mi jiná. Àwọn náà lè decide bí ẹ lè lọ wá. Àwọn náà ń bọ̀. Olówó orí mi, ẹ káàárọ̀, ṣe jí dáadáa. Bó olúgbọ́ kó jíire, bó ohun àrẹ̀sà kó jíire. Èyí tó kàn mí ni pé kí ọkọ mi, olówó orí mi, adé orí mi kó ti jí dáadáa. Ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìfẹ́ mi, iyọ̀ inú ayé mi tó jẹ́ pé chíchí ní ilẹ̀ kankan máa ń wà gbogbo. Ní agbára Ọlọ́run gbogbo ní ọwọ́ yọjú orí o máa yọjú gbogbo àwọn ẹgbẹ́ obìnrin lọ. Àmín, àmín. Ajé tó ti wá wà nínú ilé ẹ̀ kò ní kúrò ní. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Wọ́n jí láàárọ̀ ìsìn ni wọ́n á sọ fún mi pé àwọn fẹ́ máa jí lọ sí Abẹ́òkúta láti lọ kó ẹrù àwọn wá. Mo dẹ̀ fi ń yé wọn pé èmi ò lè take irú decision bẹ́ẹ̀ yẹn o. Ìpè ọkọ mi, olówó orí mi ló lè decide irú nǹkan bẹ́ẹ̀. Ẹ gbọ́ madam. Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́ ẹ̀ tí ẹ plan pé máa stay ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Alright, ẹ mọ tẹ́ máa ṣe. Ẹ bá mi fún wọn ní 20,000. Oh, ṣe fún mi. Thank you, darling. Ẹ ṣe kí lè máa jẹ láàárọ̀. Ògì àti mọ́mọ́. Ògì àti mọ́mọ́ ẹ. Kíákíá. Okay, darling. Simon, come here. Sir. What's happening? Simon. Sir. Sọ̀rọ̀ àìsí tó ní fún mi. Láti ṣí ilẹ̀kùn fún àwọn àlejò tó wọ́n gà bọ̀ láì gba permission lọ́wọ́ mi, láì gba permission lọ́wọ́ ọ̀gá. Sir, wọ́n ti wá tẹ́lẹ̀ ni sir. So wọ́n ti wá tẹ́lẹ̀. So wíwá tí wọ́n wá tẹ́lẹ̀ yẹn, ìyẹn mi wí pé wọ́n gbọ́ tó gbé bọ́ǹbù náà gbé wá bí àbí bọ́n náà kó wá bí nǹkan. Wọ́n rí pé bọ́ wa máa mọ̀. Simon, you are in trouble. Ṣé ìwọ rò wí pé okùn tó wà ní ọrùn ẹ yìí ó rò kó lè kó lọ́rọ̀ ẹ báyìí? Yes, pẹ̀lú bó ṣe ń ṣe yìí ó lè kó ní private. Look at me, bàtà tó wọ̀ ò lè change pẹ̀lú bó ṣe ń ṣe yìí because you are a security man o dey take security dáadáa. You are in trouble. Yes sir. I said you are. Ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ béèrè bí mo ṣe lè rí mọ́tò Abẹ́òkúta ni sà. Abẹ́òkúta. Bẹ́ẹ̀ni. Ṣé Togo state. Bẹ́ẹ̀ni. Ṣé o sì torí mo rí pálí àná lẹ ṣẹ̀ṣẹ̀ débí. Mo fẹ́ lọ kó àwọn ẹrù mi wá ni sà. Ok, ẹ kẹ́rù wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹlẹ́wà ẹgẹlẹ ẹ mọ pápá àjà o. Rárá sà. Ẹ mọ bí kankan rárá lẹ́kọ̀ọ́ ni. Mi ò mọ bí kankan sà. It's okay, ẹ máa gbé báìkì bí sìn ẹ sọ pé lọ sí pápá àjà o á ná yín tó 300 naira so ìbẹ̀lẹ̀ ti máa rí mọ́tò Abẹ́òkúta tẹ bá tún padà bọ̀ náà ìbẹ̀rẹ̀ ló tún máa já yín sí so ẹ wá lè wọ báìkì tàbí kẹ́ ẹ gbé drop ó dìpẹ́ lórí bẹ́rù yìí máa ṣe tó àtúgbòye débi náà ẹ kẹlẹ̀ ẹ jọ madam ẹ tí ẹ bá ń bọ̀
ẹ lè bá mi ra kí ni kòkòrò wọn tó máa ń jẹ yẹn bọ̀ àti àmàlà láfún. all right sir, no problem. ẹ bá mi rí ẹnìkan ní Abẹ́òkúta yẹn right honourable tó jí ẹgbẹ́ tó kù so ẹ kàn bá mi sọ fún kí mo ní wọ́n ṣe gbogbo ìgbà o àti yé wọn àwọn ní speaker wa Lagos state. ó dà sá. Okay. How many niggas go straight before you are in trouble? I told you. Ẹ máa ṣe ọ̀gá ìjọmọṣẹ́, ẹ máa ṣiṣẹ́ ọ̀gá. Èmi wà nílé mi òkú, ó lọ bí mi sọ́jà. Àkúdàáyà nìyẹn. Àǹtí mi, èmi náà sọ àkúdàáyà ni. Ṣé tí wàá rà lákùn tí mo la mọ́jú àárọ̀ yìí, aláyọ̀dá. Téèyàn bá ti ń rírun nǹkan bẹ́ẹ̀ àpẹẹrẹ burúkú ni o. Wò mí, ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí o. Káyà tètè gbọ́dọ̀ bàbá alágbàwí ká lọ ṣàlàyé fún un. Àbí? bàbá ọlọ́run wà mò ń jẹ́ àmì ara sọ mí ẹ mọ́ tẹ̀lé mi lọ bí a lọ yẹn mo fẹ́ kẹ́ ẹ dilé mu gbogbo àwọn tó bá lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ dá lóhùn ẹ dá wọn lóhùn bó ti tọ́ àti bó ṣe yẹ. ẹ káàsán ìyá wa tálẹ̀ bẹ̀rẹ̀ ẹ lè rí wọn lè ní ìṣọjọ́ ríran. ìyá kò fi sáré rí wọn ni. bóyá kẹ́ padà wá lọ́sẹ̀ tó ń bọ̀. ìjọ nítorí ọlọ́run bàbá mi ń ta fẹ́ rí wọn fún òṣè pàtàkì. àwọn wo nìyẹn. àwọn ìyá wa ilé bàbá wa. jẹ́ wọ́n mọ̀ bọ̀. Tinúkẹ́ o ti rí ajé bọ̀ wálé ọmọ olókun Sẹ̀mí Adé nílùú Èkó. bẹ́ẹ̀ ni sà. mo ti mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ kí ló ṣe wá kúrò mẹ́ẹ̀ tó o takutajé lọ́rùn. kò yé mi náà ni mi ò mọ̀ bóyá àkúdàáyà ni àbí alààyè ìtorí ẹ̀ náà ni mo ṣe wà. mo ti mọ̀ omi gbóná kì í pẹ́ lẹ́nu ọwọ́ kan kì í pẹ́ ní sáà kéèkì mọ̀bọ̀mọ̀bọ̀mọ̀bọ̀. Tinúkẹ́ wo ohun tí wọ́n ń pè ní ọ̀sà rẹ̀ ọ̀sà ní ṣe ayé ajé ọmọ olókun ìwọ ti di ọ̀sà lónìí ó ti wá di dandan kó o di ayé ajé ọmọ olókun ohun tó rí òun ló gbé lọ sí Èkó lọ bá ajé ọmọ olókun tó bá ti lè fojú kan ó ti di ọkọ ẹ̀ padà ó sì ti gbárí ẹ̀ padà. Tinúkẹ́ ìkìlọ̀ ńlá kọ́ wá wà ní nǹkan tí mo gbélé ọ lọ́wọ́ yìí. Fetí ẹ sílẹ̀ kó gbọ́ o yàtọ̀ sí ojú èmi àti ìwọ tó fojú kan ọ̀sà yìí ajé ọmọ olókun tó lọ gbé bá lẹ́kọ̀ọ́ òun nìkan ló tún gbọ́dọ̀ tó fojú kan ẹlòmíì ò tún gbọ́dọ̀ fojú rí mọ́ kíní yóò sì tún gbọ́dọ̀ kọ́lẹ̀ bó bá fi lè kọ́lẹ̀ tàbí ẹlòmíì fojú kan lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí ajé ọmọ olókun tó lọ gbé bá ewu ńlá ni o ewu ńlá ni o kò gbọ́dọ̀ kọ́lẹ̀ o kíní yóò gbọ́dọ̀ jábọ́ kó kọ́lẹ̀ o ò ní ṣiṣẹ́ o ò ní ṣiṣẹ́ o òun náà ní fojú rí o ó yá eré tètè mọ́ dúró eré tètè eré tètè wọ́n dúró. Security. Security. Sir! Sir!
iṣẹ́ ẹ̀kọ́ àtàárọ̀. Yes sir. Ẹjọ́ lady kan ẹ sì lè rántí ẹ̀ṣà tó jáde láàárọ̀. Tó ló ń fẹ́ lọ sílùú àwọn. Ti gẹ̀tẹ̀. Ẹjọ́ tí lady yẹn bá padà dé ẹ má jẹ́ kó wọlé mọ́. Ó mà ló ń fẹ́ lọ kó aṣọ wá mà ni. Yes, ó tọrọ àyè lọ́wọ́ mi but mi ò fẹ́ rí mọ́ for security reason. Ẹ̀yin as chief security officer tí mo sọ yẹn láti yé yín iṣẹ́ yín ni lára assignment yín ni assignment yín fún tòní ó ní mo gbé fún yín mi fẹ́ rí mọ́. Permission to follow sir. At your own risk. Yes sir. Tani ẹ? Tani? Àǹtí ẹ̀yin. Ṣé wà okay? Àpò báyìí. Ṣé o ṣe ọ̀gá nìkan lẹ bára kúkúrú ẹ̀gbá àti èlùbọ́ ọláfúbọ̀? Rárá o, mo bẹ́yìn náà ra nǹkan. Bó ṣé àwọn ọ̀gá ṣì wà nílé? Àwọn ọ̀gá wà nílé. Simon ò fẹ́ gbàbọ̀dé. Kí ló máa ṣe é Simon? Ó fẹ́ gbàbọ̀dé. I tell you, you are in trouble. Ṣé tí àlejò bá ń béèrè ọ̀gá nígbà tí mi ò kú tí mo wà bẹ́ẹ̀ yẹn wà á dẹ́ni kó jẹ́ kọ́gà dé? Kí ni problem ẹ̀ náà Simon? Sà, ẹ̀yin náà lẹ júwe ọ̀nà fún wọn láàárọ̀ yìí tẹ́ńtọ́ bá bọ̀ kọ́ra kúkúrú ẹ̀gbá bọ̀. Yes. Madam, kí ló ṣẹlẹ̀? Kalẹ̀ yín mo lẹ ti wá kalẹ̀ béèrè. Ṣé ẹ mọ̀ mí ni? Ní kí ni? Ṣé bẹ́yìn náà lẹ fún mi description ọ̀nà Abẹ́òkúta láàárọ̀ yìí? Abẹ́òkúta èmi mi ò tí dárúkọ Abẹ́òkúta lọ́dún yìí rárá. Èèyàn dárúkọ Abẹ́òkúta kì í ṣe ọdún mi ò dárúkọ Abẹ́òkúta lọ́dún yìí. Tẹ̀tún ni máa yín kí speaker yín. Speaker kan microphone ní kó bá mi kí tàbí kẹ wood orí ẹ ti dàrú ṣé ní ẹdẹ ìpèsà. Madam please go ẹjọ tó rọrẹ má jẹ́ kí ṣe bọ́ lọ́mọ ẹjọ ìgò. Ẹ wo sà ẹjọ tó yọ lọ́run àlejò ní mímí báyìí náà ẹ lè ní kí n má wọlé. Madam máa fún ní ìfàsẹ́ gbogbo eyín yín máa dà lẹ́bàá ìwọ̀rọ̀ bígbà tó bá ń rán ni. Madam. Wọ́n ní kẹ́ jáde. Mo dárò. Bó bá fi lè kọ́lẹ̀ tàbí ẹlòmíì fojú kan lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí ajé ọmọ ológun tó lọ gbé bá ewu lálẹ́. Simon ló máa ń fẹ́ ọ. Rọ́wọ́ sá Simon. Simon ló máa Simon ló máa. Simon wọ́n dájẹ́. Simon tó ti yẹ fún mi bẹ́ẹ̀ ṣe Simon. Lọ ìtọ́ ìgbà. Excuse me, doctor. Ẹjọ́ báwo lára àbúrò mi? Ẹ̀yin o patient tó wà wọ́n tún yẹn ni wọ́n. Àbúrò mi lẹ̀gbọ́n ẹ̀sà. Ẹ̀yin lẹ̀gbọ́n ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni sà. Ẹ wo fi ọkùnrin bá mi. A ti ń gbìyànjú gbogbo agbára wa. Mo lè nígbàgbọ́ pé ọlọ́wọ́ àgbà. Ẹ dúró tí. Ẹ pẹ̀lẹ́, pé kó kọra yín balẹ̀, ó wà fún wọn. Ẹ ṣe àti. Pause o, kò sound náà.
àbọ̀ láti ilé ayé sí ìlú àwọn òkú. Ayé. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ibi tó o ti ń bọ̀ ni. Gbogbo àsìkò tó o lò ní ibi tó o ti ń bọ̀ kò tó ìṣẹ́jú kan ti ibi tó o wà yìí. Já sí wípé mo ti kú nìyẹn o. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́. Bàbá kò yé mi. Kò lè yé ọ. Ìlú àwọn òkú ló wà yìí. Tẹ̀lé mi. Bàbá, gómìnà ló wà nìyẹn. Gómìnà yìí. Gómìnà wa tó kú nínú plane crash rèé. Gómìnà yín nìkan kọ́ ló wà bẹ́ẹ̀, gbogbo àwọn tó rí yẹn olóṣèlú ni wọ́n. Olóṣèlú ni gbogbo wọn. Bàbá, kí ló dé tí wọ́n ṣe di àgádágodo mọ́ wọn lẹ́nu? Ẹnu tí wọ́n fi kó yín lẹ́rú, ẹnu tí wọ́n fi kó yín lẹ́rú la fàgádágodo di wọn. Kó wa lẹ́rú bíi ti báwo? Ẹnu wọn fi kó yín lẹ́rú, ẹnu tí wọ́n fi purọ́ fún yín pé àwọn ó ṣèyí àwọn ó ṣèyí àwọn ó ṣèyí, gbogbo tí wọ́n mọ̀ pé àwọn ò ní í ṣe, tí wọ́n tún wá búra pé kí Olúwa ràn wọ́n lọ́wọ́, ẹnu iná wọn ìbúra bẹ́ẹ̀, ẹnu yẹn la fàgádágodo di wọn ò tí ì gbàdájọ́ ni. Bàbá. Ká lọ. Bàbá mi. Wo fún àwọn wọ̀nyí ní omi mu. Tí èèyàn kí ìjọba ṣe bá ní kí ọ̀sẹ̀ ni. Má dúpẹ́, èrè iṣẹ́ ọwọ́ rẹ ló jẹ́. Kí ló dé tó ṣe jẹ́ pé wọ́n na àwọn kan bẹ̀ yẹn wọ́n dẹ̀ ń sunkún ṣùgbọ́n wọ́n ń fún àwọn eléyìí lómi mu, kí ló fà á? Wo arábìnrin, iṣẹ́ ọwọ́ oníkálukú wọn lóníkálukú wọn ń jẹun, àmọ́ kì í ṣàwọn nìkan o, torí oníkálukú àbìtì ẹ lára ni. Oníkálukú àbìtì ẹ lára, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wo yóò yé ọ
nígbà tí ọ̀yẹ̀ bá là ọ̀rọ̀ ìjà tẹ̀síwájú. dẹ̀ ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. mo ń gbọ́. kí ló dé tó ṣe jẹ́ pé ìmúra mi ó yàtọ̀ sí ìmúra gbogbo àwọn tó wà níbí báyìí? ìmúra rẹ yàtọ̀ sí ti gbogbo àwọn tó wà níbí nítorí pé àsìkò rẹ ò tíì tó a ò sì tíì pa ọ́ lára dà gbogbo rẹ̀ ní ọmọ yìí ọ nígbà tí ọ̀yẹ̀ bá là. Bàbá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó yẹ ẹ lákẹ́ tó ṣàlàyé fún mi. Arábìnrin ǹjẹ́ o mọ ohun tó gbé ọ débí? Ohun tó gbé mi débí? Rárá o, mi ò mọ̀. O rántí pé mo sọ fún ọ ní ìrìn àjò yìí wípé oníkálukú abití ẹ lára. Bẹ́ẹ̀ni. Sísá Tinúkẹ́, ẹ jókòó. Orí ti dá báyìí sá, mo wà òkè báyìí. Mi lè máa bá yín sọ̀rọ̀ báyìí, ẹ jókòó. Mo ní kẹsàn-án kan tẹ́ fẹ́ sọ, mo wà òkè báyìí. Okay. Ohun tí mo pè yín fún nǹkan kékeré náà ni àfọlọ́gìn sì ni a ò rí ní church. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ ti change o. Ẹ wò sá, èmi ò ṣiṣẹ́ sin Ọlọ́run mọ́, mi ò gbálẹ̀ church mọ́, mi ò kọrin mọ́ sà. Ọlọ́run téèyàn sì látijọ́ yìí tí ò dáyàn lóhùn èèyàn fi rẹ̀ sáyé ẹ̀ ni. Kí ló dé? Látijọ́ tí mo ti dé church yìí mi ò ní lọ síwájú rí. Ikọ́ gidi ò bá mi, adẹ̀sí Ọlọ́run títí kò dáyàn lóhùn. Kí ló dé? Ọmọ tó kéré sí mi gan nínú church yìí ó ń rọwọ́ yọ. Èyí ọkọ gidi mi ò ní. Èyí tó tún lòun wá jàjà fẹ́ mi pásítọ̀ òun ló ti lọ lóyìnbó yẹn. Èyí náà mọ̀ wọ́n ní pé ìrètí pípẹ́ ó máa mọ́kàn ṣàkólọ ní pásítọ̀. Mi ò sin Ọlọ́run mọ́, mo sọ́rí. Gbogbo tẹ́ ẹ tò sílẹ̀ yóò tó nǹkan kan t'Olúwa bá dé báyìí ẹ̀rù á báyìí. Ṣé rí ìrètí pípẹ́ Bíbélì sọ wípé kò kì í mú sí ọkàn láìsàn kò kì í sí ọkàn láàárẹ̀. Ó lọ́wọ́ gbàgbé yín Bíbélì sọ fún wa wípé ohun rere kóhun rere kì í fà sẹ́yìn lọ́dọ̀ àwọn tó bá rìn déédé àwọn tó rìn déédé ni o. Ẹ wo Olúwa yóò sì ti yìn kò gbàgbé yín ìyanu tí náà fẹ́ẹ́ dé kò sí àwọn tó sin Olúwa tó regret wípé wọ́n sin Olúwa. Ó wá lè jẹ́ wípé o ìyanu yín ti dé kẹ́rẹ́ báyìí o Sátánì kan fẹ́ lo àwọn ètè ẹni Olúwa yóò dẹ̀ bá wí nínú ayé yín. Nígbà wo làsìkò mi fẹ́ dé pásítọ̀? Nígbà wo ni àsìkò tèmi fẹ́ dé? Àsìkò yín máa dé. Kò sí gbogbo àwọn tó sin Olúwa nínú ìwé mímọ́ tí wọ́n jèrè Olúwa. Pétérù tilẹ̀ bí Olúwa olùlọ́wọ́ làwọn táwọn tẹ̀lé ọlákòókò yìí ó ní kí yóò jèrè wa. Jésù sọ fún wọn pé wọ́n á ní èrè lọ́run wá tún lé ní ayé yìí èrè ayé dájú kò sí ṣòro Jésù yóò ṣe fún yín. Ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run èmi ti make up mind mi ò ní wá sí church mọ́ kó má padà bẹ́ẹ̀ nípa àgbàlagbà kan pè mí mi ò dá wọn lóhùn ni èmi ti yọ ti pásítọ̀ kúrò. Ẹ ti yọ ti pásítọ̀ kúrò. Bẹ́ẹ̀ ni mo sọ tipẹ́tipẹ́ ni mo ti yọ. Jésù Olúwa yóò dáríjì yín. Àbáyọ̀mí tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá jẹ́ ọkọ yín kò sóhunkóhun tó máa mú ẹ wò bó lọ á padà wá tí kì bá dẹ̀ sọ̀kọ yín kò sí tẹ́nikẹ́ni lè ṣe sí ẹ wò bóyá ọkọ yín wà nítòsí yín báyẹn mọ́ ẹ ní sùúrù kíní kan tí mo mọ̀ tó dá mi lójú nìyí Bíbélì sọ fún wa wípé kò sí ẹni tó fọwọ́ lóhun ìtúlẹ̀ tí bojú wẹ̀yìn tí yẹ fún ilé ológun. Ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ má ṣépè fún mi o ẹ má ṣépè fún mi ẹ má gégùn fún mi lójú ẹ̀mí yín báyìí máa lówó lójú ẹ̀mí yín máa lọ́kọ
lójú ẹ̀mí yín báyìí máa gbé nǹkan ribiribi ṣe nílé ayé mi. Ẹ wá jẹ́ kí n sọ kíní kan fún yín o. Ní ilé ayé yín ni mo sọ. Tẹ́ bá tún ránṣẹ́ pè mí. Ẹ máa rún ni. Sista Tinúkẹ́. Ìyá àgbáyọ̀ yìí. Sista Tinúkẹ́. Olúwa bẹ́ ìṣòro nínú ayé yín. Àbí kò gbọ́ ni. Pékélé. Arúgbó jẹ gbèsè ẹjọ́ ta ló fẹ́ bá mi san. Tinúkẹ́, ìwọ ń sọ fẹ́mi wípé ìwọ ò sí lọ́hùn mọ́. Kí ni tó ń ṣe ẹ́, kí ló ju ẹ lọ́wọ́ tó fi ń jólẹ̀ lọ? Ní ìwọ Tinúkẹ́ yìí tó jẹ́ wípé fúnra rẹ̀ ló wá bá mi nínú ilé tó ní kí n máa wá sí ṣọ́ọ̀ṣì ibi tó ń lọ o wípé ìyanu Ọlọ́run ṣẹlẹ̀ ń bẹ̀ o kí n kúrò ṣọ́ọ̀ṣì ibi tèmi wà àbí wọ́n kọ́ o wá sọ fún mi sí pé wò sí lọ́hùn mọ́ lẹ́nu tiẹ̀. Ẹ wọ àǹtí mi ò sọ pé mi ò ní lọ church mọ́, mo sọ pé mi ò ní ṣiṣẹ́ sin Ọlọ́run mọ́, mi ò ní ṣe akọrin mọ́, mi ò dẹ̀ ní gbálẹ̀ church mọ́. Kí ló dé má kàn máa lọ sí church bí regular person ni kí n lè bá mẹ́nu táyé kúrò ni. Mo ṣiṣẹ́ sin Ọlọ́run mọ́, kí ló dé Ọlọ́run tá bá sì tí ò bá gbéyàn ṣèbéyàn máa fílẹ̀ ni. Ṣé yóò mọ̀ pé ìrètí pípẹ́ ó máa ń mọ́kàn ṣàkó lọ ni. Ó dà Tinúkẹ́, nígbà tó ní òṣìṣẹ́ sin Ọlọ́run wọn ní sìn kí ni tó fẹ́ máa ṣe ń sìn. Ṣẹ́rí àwọn pásítọ̀ lọ tún ń pè yín o. Ẹ gbé. Èmi ò gbé o, gbé kí ni mi gbé. Wọ́n fẹ́ wàásù òṣì kan fún mi ìdẹ̀rẹ̀ ayé yẹn. Tinúkẹ́ wá jókòó. Tinúkẹ́, kí ni ìwọ wá rò wípé ó máa jẹ́ solution sọ̀rọ̀ tó wà lẹ́yìn sí nígbà tó ní òṣìṣẹ́ Ọlọ́run mọ́. Àǹtí mi ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ ni. Ṣẹ́rí mo ní màá nǹkan báyìí tó ń pè ní bàbá alágbàwí ibẹ̀ gangan ni mo fẹ́ lọ. Ṣé wá rí gbogbo àwọn tí ó ti ń lọ sọ́dọ̀ máa yẹn ni mò ń rí ìyanu Ọlọ́run alágbàwí lára wọn. Ìbẹ̀rẹ̀ ni mo fẹ́ lọ báyìí. Dúró Tinúkẹ́, o fẹ́ fi ilé Ọlọ́run sílẹ̀ kó wá gba ọ̀dọ̀ bàbá alágbàwí lọ ṣó dáa bẹ́ẹ̀. Àǹtí mi bàbá alágbàwí ò kì í ṣe olóòṣà, kò kì í ṣe olóòṣà, ó dẹ̀ dá mi lójú pé tí n bá débẹ̀ kíákíá ni gbogbo ọ̀rọ̀ mi máa dayọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹ̀yin inú ẹ̀ wò ó kò sẹ́ni tó mọ ẹ̀ṣẹ̀ táwọn pásítọ̀ ti wá ti ṣẹ̀ tí wọ́n jẹ́ kọ́lọ́run tètè dá wa lóhùn. So ní wákàtí ọ̀wọ̀ yìí o ọ̀dọ̀ bàbá alágbàwí lèmi ń lọ. èrò ti pélé ni padà lọ mi. bàbá yìí jẹ́ kí mi náà wọlé jù. alágbàwí á sọ̀rọ̀. Number 1. Àǹtí ṣe bẹ́ẹ̀ ni number 1. Ṣé bí number 2 lẹ́yìn? Number 2 ni. Ìwé yẹn wọlé. Ọ̀dà number 2. Yes. Ṣáwọ́ ẹ̀ náà nìyẹn. Jókòó kó káwọ́ méjèèjì léwé mímọ́. Kí Olódùmarè kó fún alágbàwí ní ọ̀rọ̀ rẹ̀ sọ. Kí Olódùmarè kó fún alágbàwí ní ọ̀rọ̀ rẹ̀ sọ. Kí Olódùmarè kó fún alágbàwí ní ọ̀rọ̀ rẹ̀ sọ. Nawọ́ ẹ méjèèjì tọ̀wọ̀tọ̀wọ̀ sí alágbàwí.
alàgbà Agboola. kábíyèsí olúwa mi. a bí ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 1960. ọjọ́ tá a bí mi gangan nìyẹn. olóṣèlú gidi gan ni. àìmọye àwọn èèyàn tó ti ara yín dé ipò gómìnà. èmi náà kọ́ ọlọ́run ni. lọ sípò gómìnà. àwọn èèyàn mi ni wọ́n láwọn fẹ́ mi ń bẹ kódà nínú pátì wa èèyàn méjì ò bá mi jáde èmi nìkan ṣo náà ni mo jáde. àbájọ gbogbo àlátẹ̀lá tí wọ́n ń fi ẹgbà lé yín kiri tí wọ́n ná yín tẹ́ ń ké látọjú oorun tẹ́ ẹ bá gbìyànjú láti gbé ipò gómìnà ẹ wò tí ẹ ò bá fẹ́ kí ẹni tó ti ní kó padà di aláìní ohun tí mò ń rí nínú àtẹ́lẹwọ́ yín tẹ́ ẹ nà sí tá a kọ sílẹ̀ bàbá àṣàlẹ̀ lásán ni yín o fáwọn olóṣèlú gbogbo àṣẹ tó múlẹ̀ ohun tá a kọ mọ́ yín nìyẹn ẹ má gbìyànjú láti gbégbó gómìnà bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀. olúwa mi ìlú ń fẹ́ mi lóyè ní mí gbogbo àwọn èèyàn náà sì ń fẹ́ mi pé kí n di gómìnà yìí àsìkò mi rèé tí n bá ti kọ̀ láti jáde lásìkò kí n di gómìnà ó lè ṣeé ṣe kí n má débẹ̀ mọ́ láéláé ẹ wo tó bá jẹ́ tówó owó wà gbogbo ohun tó bá fẹ́ ná wa pátápátá gbogbo ẹ̀ ni mo rẹ́dì láti ṣe ẹ dákun ẹ gbà mí àwọn èèyàn ti sọ̀rọ̀ yín fún mi wípé n tẹ́ ẹ bá sọ báyìí bí ìgbà tábà lélẹ́dùmarè sọ̀rọ̀ ni. ẹ máa lọ ẹ máa lọ ẹ lọ. alàgbà wọn lẹ́ni àwí fún ọba jẹ́ ọgbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ọgbà. àwí ìgbọ́ àfọ̀ọ̀gbà ní fìkà àbámọ̀ hánu ó yá. Yes. Number 25. Opera, opera, opera. Ìyàwó Àjọkẹ́ Aláṣọ. A bí ní ọjọ́ 15 oṣù kẹta ní ọdún 1942.
iṣẹ́ òwò ṣíṣe ni wọ́n fi tọ́ yín dàgbà. Ìyá wa Àjọkẹ́ Aláṣọ, ẹ rí i pé gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń ṣe iṣẹ́ yìí tó ń lọ òkè tó ń lọ ìsàlẹ̀ kì í ṣọ̀nà yín ni. Kí wá lọ́nà mi o? Iṣẹ́ tẹ́ ẹ lè ṣe ká ẹ fi là kó kìkì yín ó bẹ̀rẹ̀ sí tún búgbàmù. Iṣẹ́ àkàrà olóròró ń díndín ni. Àkàrà olóròró ń díndín. Ẹ wá àpótí ṣékélé ẹ gbé iṣẹ́ dì báyìí. Ẹ bẹ̀rẹ̀ sí polówó lọ́nà àrà lóríṣiríṣi. Ẹ lè bẹ̀rẹ̀ sí pé ẹ ra àkàrà ìṣẹ̀rẹ̀ kẹ́mi lómi ló ṣìn. Tọmọdé tàgbà ló máa bẹ̀rẹ̀ sí yàbò yìí. Kó sá ti jó lóròró ni o. Ẹ jọ sá, iṣẹ́ tí mo ti ṣe láti nǹkan bí ọdún 15 sẹ́yìn tó sì jẹ́ pé èmi ni olórí àwọn aláṣọ nílẹ̀ yìí lẹ wá ń sọ fún mi wípé kì í ṣe ọ̀nà mi kí n tún máa wá ta àkàrà olóòró. Kí ni ká ti gbọ́ irú mi àkàrà olóòró? Ìyá wa, ìrìn tó yẹ kí àwọn ọmọ ilẹ̀ Ísírẹ́lì kí wọ́n rìn fún 40 ọjọ́ ẹ̀rì pé 40 ọdún wọ́n fi rìn nígbà tí wọn ò rẹ ní fọ̀nà hàn wọ́n. Ṣùgbọ́n èmi alágbàwí tí ń bá sọ nǹkan kan fún yín bẹ́ẹ̀ ni ẹ lè dán wò. Rẹ̀kẹ́ mi mílò ṣìn mílò ṣìn. Number 26. Condition tí bàbá gbé mi nílé ni mi ò sure pé solution lè wà lọ́rọ̀ mi. Ẹ̀pẹ́ kò ń sọ ẹ pé tí bàbá bá sọ fún mi pé solution wà ó wà náà ni àmọ́ tí wọ́n bá ti sọ pé kò sí náà ni bẹ́ẹ̀ ṣe máa bá kúrò. Àǹtí nọ́mbà wo ló wà lọ́wọ́ yín? Number 1. Ẹ sí báyìí látọ̀ tí mo ti ń pa àwọn èèyàn wọlé ni. Ó dáa náà ṣe máa wọlé báyìí. Ẹ bá sá. Arábìnrin, ipò kínní ló mú ó ṣáájẹ́ pé rẹ̀ ló dé gbẹ̀yìn. Ẹ wò sá, ṣe rí ọ̀rọ̀ tèmi kò ń sọ̀rọ̀ elérò ìtorí ẹ̀ ni mo ṣe jẹ́ kí gbogbo àwọn èèyàn wọlé náà. Ṣe rí ọ̀rọ̀ tí mo bá wá ọ̀rọ̀ bíi bàbá sí ọmọ ni mo bá wá sá. Wẹ ọwọ́ ẹ méjèèjì ń bẹ̀ yẹn kó o ka léwèé mímọ́ kó wá nà sí alágbàwí tọ̀wọ̀tọ̀wọ̀ láti lè mọ ohun tó bá wá. Ẹ wò sá, ẹ má jẹ́ kí mi fọwọ́. Ṣé rí nǹkan tí mo bá wá gangan mo ti mọ̀, mo fẹ́ ṣẹ́ṣó ni sá. Tó fi fẹ́ ṣẹ́ṣó àti pé kí ló ń dùn ẹ́ lọ́kàn tó fi fẹ́ ṣẹ́ṣó yìí. Ẹ wò sá, mo máa ń ní disappointment ọkùnrin gan ni. Gbogbo ọkùnrin tó bá ti gbé mi máa ń gbé mi jù lẹ́nu. Mo dẹ̀ fi òpè tí n bá ti lówó mi lọ́wọ́ ọkùnrin kọ́kùnrin tí n bá tàkà sí báyìí wọ́n máa dá mi lóhùn. Wo mi lèmi ti ṣe ń wò yìí mi ò rí wípé oníṣòro ọkọ tó bá rí bẹ́ẹ̀ ṣe ká bá ẹ wá ọ̀nà ètò mi yàtọ̀ sí ti oṣó ṣíṣẹ́. Ẹ wò sá, ṣé ní gbogbo ìtẹ́ ìrí yẹn kọ́ ọ ẹ̀yin náà èwo ọ̀. Àtinúkẹ́
ṣe yìí ò ní ìdí ẹ̀ ò ní ìdí ẹ̀ Tinúkẹ́. má fọkàn mi dàrú kí ló ṣe lọ ó rí pé lórí burúkú ni mo ọmọkùnrin yìí àṣé gbogbo ilé tó fi hàn mí gbogbo mọ́tò tó fi hàn mí àṣé wọ́n kọ́ ló ní ẹ̀gbọ́n ẹ̀ tó wà lọ́nà ló ní wàá fi ń flatter mi ó fi ń tàn mí jẹ ṣó lè mọ̀ kí mo sọ fún ẹ mo sọ fún ẹ pé wọlé ẹni kẹrin pé mi ò lè lè jókòó tó ṣì òun fọkàn mi balẹ̀. Tinúkẹ́ orí ìfẹ́ tí mo ní sí ẹni náà. ayé ìfẹ́ ò ní dáa wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí wọ́n bá bí ẹ̀rẹ̀ tó bá bí ẹ̀rẹ̀ ni mo sọ fún ẹ jẹ́ kí n rí ẹ lémi ìwọ lórí burúkú yìí. Tinúkẹ́. ṣé ohun tí o máa fi ṣẹ́ṣọ́ ìta bá ní kó mú wá ṣó lè rí. máa mú wá gbogbo nǹkan tẹ́ bá ti mú wá pátápátá ni máa mú wá. ó dáa tó bá rí bẹ́ẹ̀ lọ wá nǹkan oṣù obìnrin wá. nǹkan oṣù ṣé tèmi ni àbí tẹlómi. títí ẹ. ṣé yẹn ni tó bá ti jẹ́ yẹn ó easy ẹ kò fún mi ní bí ọjọ́ 10 sí ni mo máa mú wá torí bí ọjọ́ 10 sí náà ni màá lè jọ mi. ó dáa tó o bá ń bọ̀ lọ́jọ́ 10 ẹ̀ ní tó o dá yìí kó o mú nǹkan oṣù sínú gbá ọlọ́mọ rí kó o dé kó o máa gbé bọ̀. ṣó ti tán. kò jù bẹ́ẹ̀ lọ. ṣé mo dúpẹ́ sá mo dé tán. Tinúkẹ́ ó pàpà padà wá náà bó ló fẹ́ ṣẹ́ṣú yìí ọ̀dà ohun tí mo ní kó o mú wá ṣì hàn mí. bù síbẹ̀. mo rí wípé ó wà lọ́kàn ẹ̀ láti ṣẹ́ṣú yìí èmi ló sì ṣe fún ọ. Tinúkẹ́ á bẹ̀rẹ̀ oṣooṣù olúfẹ́ ṣe á bẹ̀rẹ̀ sórí ohun tí mo ní kó gbé wá yìí níṣe mo fi dẹ́rù bà ọ́ mo ṣe bẹ́rù ó bà ọ́ ò ní wá mọ́ ni àmọ́ mo wá rí i pé o fẹ́ lówó bí ẹlẹ́bi odò òun fẹ́ kájé wọlé tọ̀ wá á wà á bẹ ajé tí ó wọlé tọ̀ wá gbogbo òbí tó bá gbé wá jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. Dìde. Láì o lè fọwọ́ gbà ẹnu rẹ báyìí ló fi gbé òye. Ó dà ọ gbọ́dọ̀ rí mọ́ a ti bẹ̀rẹ̀ nù àwọn iṣó ti bẹ̀rẹ̀ ṣíṣe nù. Tinúkẹ́ èèlò ló wà lọ́wọ́ rẹ bó o ti ṣe wà yìí tó fi ra aṣọ ṣó wà lọ́wọ́ rẹ owó tó fi ra. Orówó yìí lónìí yìí ni ó lọ sọ́jà níbi tí wọ́n ti ń ta aṣọ ó wà náwó sáṣọ tó bá ń wọ́n gé fún ọ ó wà gbé lọ sọ́dọ̀ àwọn tí ń ránṣọ wọ́n rán lónìí yìí náà ó wà gbé padà wá sọ́dọ̀ èmi alágbàwí wọ́n wà parí iṣẹ́ kan sí mọ́jú ọ̀la tó bá wá ti ń di ní fẹ́ẹ̀rẹ̀fẹ́ ọ̀la mọ jíbọ̀ ń bí báyìí wọn ò gbé aṣọ yìí fún ọ ó wàá wọ̀ ó wàá jókòó sí ẹnu ọ̀nà ilé tó ń gbé gangan
ó wá bẹ̀rẹ̀ sí sọ báyìí pé tòde ló ń ṣe aláṣọ tuntun. Èrè ológun èrè ọlọ́ṣà kó wá jẹ́ tèmi àtinúkẹ́ kéré ológun ó wà mí wá. Wo bó o bá ti sọ bẹ́ẹ̀ tó jókòó tán ó wá ṣeéṣe kó o wò sáà kó o rálejò kan tó ò rí rí. Àlejò yìí ò gbọ́dọ̀ lọ o gbọ́dọ̀ rí wípé o dá dúró sọ́dọ̀ rẹ̀ o wọnú ilé tọ̀ bó bá ṣe lé ló bá tán lájẹ́ bá wọ̀ wá ìwà àtẹni ó wà á mọ bó ṣe mú débi ìbàyí ojú bẹ́ẹ̀ lọ. Bó o bá ro kókó dé bó o bá rodò kó o bọ̀ Tinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ lọ́lọ́hún fẹ́ faṣọ tuntun pàdé rẹ o. Ìwà jẹ́ ọmọ olókun ó ní kó o kú onísàlẹ̀ omi tó wà kó o tètè máa sáré bọ̀ kó o wá gbóhùn dọ̀rẹ́ òun fẹ́ máa kẹ́ ẹ òun fẹ́ máa jẹ gbogbo ohun tó o bá fẹ́ lòun máa bẹ̀ ọ́ fẹ́ o. Ajé ọmọ olókun aṣọ tuntun ló fẹ́ fi pàdé rẹ o ó yá tètè máa bọ̀ ajé ọmọ olókun o tètè máa bọ̀ ajé ọmọ olókun o máa bọ̀. ẹjẹ́ ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bí ti rí ìwé ló dá mi mo ti jí láàárọ̀ yìí o kó wá ṣàánú fún mi ire tọ̀tún tòsì kó bẹ̀rẹ̀ sí ní wá mi wá torí wọ́n ní bí òde ló ń ṣe aláṣọ tuntun gbogbo ibi tó lóore mi bá wà báyìí kán wá bẹ̀rẹ̀ sí ní tọ̀ mí wá ni èmi Àtinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ orí olókun orí ọlọ́ṣà kó bẹ̀rẹ̀ sí ní wá mi wá kó bẹ̀rẹ̀ sí ní ṣàánú fún mi lóbìnrin lọ́kùnrin gbogbo ẹnikẹ́ni báyìí kán wá mi kán rí mi o ṣàánú mi Ọlọ́run.